ẹni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. oníkìlà kí bá ń gbọ́rọ̀ la lè fọ̀rọ̀ lọ bóògùn bá jí wọn afọ̀rọ̀ ẹnu wọn làdó gbogbo ọ̀rọ̀ tí ń do akèrèǹgbè odò ní ó tu fún mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ẹ kú ọjọ́ méje mẹ́ta ilé ọ̀dà ọ̀dọ̀ dùn bí Yorùbá ní ẹni tá a bá lóde ijó ta tún béèrè bára le àbí ò le ẹni ara rẹ̀ ò le a máa dóde ijó mo kí n lẹ́ẹ̀kan sí Akandá-Ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi Àjàó Àró ni mí Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá jáde òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí ó náà ni mo pe àkọlé ẹ̀ ní alágbe kì í kú lọ́yọ̀ọ́ alágbe kì í kú lọ́yọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yípadà tó dòwe yìí ó wáyé lẹ́yìn ikú Abíọ́dún Aláàfin Ọ̀yọ́ ọ̀kan nínú àwọn ọmọ Adésínà tí í ṣe àrèmọ Aláàfin òní ń jẹ́ Adémúyìwá òun náà ni ẹ̀rù ń bà lẹ́yìn ikú Abíọ́dún lẹ́yìn ikú Adésínà tí í ṣe bàbá rẹ̀ ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà á láti máa gbé lóde Ọ̀yọ́ ọba sá kúrò lọ́yọ̀ọ́ ó sá lọ sọ́dọ̀ Ṣọlágbẹrú nílùú Ìlọrin ìgbà tó dé ọ̀dọ̀ Ṣọlágbẹrú ńbẹ̀ ló ti kọ́ kéwú tẹ́lẹ̀ rí oníṣègùn ìbílẹ̀ ẹni tó mojú ewé tó mojú egbò òun náà ni Adémúyìwá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ti di ìmọ̀le lọ́dọ̀ Ṣọlágbẹrú òun náà ló ti di ẹni tí ó kéwú ó nímọ̀ kéwú mọ́ ìmọ̀ egbògi tọ́mọ̀ tẹ́lẹ̀ láti ìlú Ìlọrin lọ́dọ̀ Ṣọlágbẹrú ibẹ̀ ló ti gbọ́ wípé iṣẹ́ egbògi iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ọmọ ìtà púpọ̀ nílùú Kánò ló bá gbéra ó dìlú Kánò ńgbà tó dé Kánò ó wọ̀ sílé arákùnrin kan tí wọ́n ń pè ní Shehu Abudu ńgbà tó dọ̀dọ̀ Abudu oúnjẹ ó ń mu ó ń gbé ó ń lọ ó ń bọ̀ Abudu ńlọ wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ Adémúyìwá wípé ó mọ̀ fẹ́ lọ sílùú Mọ́kà o òun fẹ́ dé Mọ́kà òun fẹ́ rè sí àjì ó bá ní k'Adémúyìwá ó tẹ̀lé òun lọ Adémúyìwá nírọ́ o kí ni rẹ́fẹ̀ẹ́nì ṣe nídìí Ṣàngó kí ni Joseph ń wá níbi ẹ̀kọ́ṣẹ́ Ifá bó o la díẹ̀ ṣe fẹ́ dẹ̀sọ̀ alápàtà èwo ní tóun wọ́n tẹ̀lé lọ sí Mọ́kà ní Ṣéhù Abudu ó wá jẹ́ nìkan tí ẹnu rẹ̀ dùn ó wá ní Adémúyìwá ọmọ nǹkan tí ń dòde lọ́nà Mọ́kà o pé láti ilẹ̀ yìí téèyàn ó fi dé Mọ́kà fẹ́ni gbogbo tí bá ń lọ sí àjì ohun tí bá ti ń wù yàn jẹ lójú ọ̀nà ìwọ kàn sáà dárúkọ rẹ̀ yóò jáde yóò ti wà lẹ́gbẹ̀ẹ́ títì ọkàn máa jẹ́ ni àti pàápàá bó o bá tún dèlùú Mọ́kà wọ́n mọ̀ lójú àánú ń bẹ̀ ń o kó o tó tọrọ àwọn èèyàn mọ̀ fi oríṣiríṣi nǹkan sí ọ láàánú bí wọ́n ṣe ń fún ọ lówó ni wọ́n mọ̀ fún ọ lóúnjẹ ni wọ́n mọ̀ fún ọ láṣọ. báyìí l'Adémúyìwá gbà láti tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ Abudu lọ sí Mọ́kà ìgbà tí wọ́n ń lọ gbogbo ẹnu tí Abudu ti dán fún àwọn ọmọ oúnjẹ jẹ lójú ọ̀nà nǹkan kan ọmọ gbóúnjẹ fáwọn kò mọ̀ rí bẹ́ẹ̀ o ebi ọ̀pàpà ńlá ọ̀pá Adémúyìwá lójú ọ̀nà Mọ́kà ńgbà tí wọ́n tún wá dé Mọ́kà tán kọ́ kinní kan ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà tí ebi ọ̀pàpà ńlá mú wọn Adémúyìwá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó mọ̀ wípé ìran Yorùbá lójú àánú púpọ̀ béèyàn bá ṣe bá bí aládọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá tọrọ báárà dọ́dọ̀ wọn wọn a máa fúnni lówó wọn a máa fúnni láṣọ wọn a máa fúnni lóúnjẹ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ nílùú Mọ́kà ṣùgbọ́n sí ìyàlẹ́nu èmi ti yín tòótọ́ ẹnìkan kò pòun rí Adémúyìwá o wọn ò fún lówó wọn ò fún láṣọ bẹ́ẹ̀ ni wọn ò fún lóúnjẹ ebi pàápọ̀ ńgbà tọ́wọ́ ebi bá náà ló wá sọ gbólóhùn kan pé ọmọ ṣe o ìyá jàdá bí ẹni tí ọba kọ̀ tán alágbe kì í kú lọ́yọ̀ọ́ bọ́ bá sì lú Ọ̀yọ́ mọ́ wa ni lèyí ó ti wá tọrọ báyìí ni wọn ò ti wá ní ṣe láàánú Abudu ní kókó ńlẹ̀ pé òun náà fẹ́ parọ́ fẹ́ tàn ni Adémúyìwá ni kò rí bẹ́ẹ̀ nílùú Ọ̀yọ́ bọ́ ọba ṣagbe wọn ó ṣe ọ́ láàánú Abudu bá tọrọ àforíjìn lọ́wọ́ Adémúyìwá
wípé ó mọ̀ọ́mọ̀ tán láti ìlú Kánò wá sí Mọ́kà ni, torí pé bóun ọ̀bá sọ bẹ́ẹ̀ ó mọ̀ wípé Adémúyìwá kò ní tẹ̀ lóhun. ọ̀dà náà tó bá sọ wípé Alágbe kì í kú lọ́yọ̀ọ́, oníwà máa ṣèyàn láàánú ń bẹ̀. ìwọ ti járọ tèmi, èmi náà tẹ̀lé ọdọ́yọ̀ọ́ láti lọ járọ tiẹ̀ náà. wọ́n bá gbéra kò ní Mọ́kà, wọ́n wá sílẹ̀ Yorùbá padà. nígbà tí wọ́n dé ìlú Ọ̀yọ́, sí ìyàlẹ́nu bí Ábùdù ṣe ń ṣagbe, bẹ́ẹ̀ ni wọ́n ń fún ní oríṣiríṣi nǹkan. bí wọ́n ti ń fún lóúnjẹ ni wọ́n ń fún láṣọ, bẹ́ẹ̀ ni wọ́n ń fún lówó. ó wá wò wípé òótọ́ lọ̀rọ̀ tí Adémúyìwá sọ wípé Alágbe kì í kú lọ́yọ̀ọ́. látìgbà náà nìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn. látìgbà náà nìtàn yìí ti yí padà tó dòwe tá à ń pa títí dòní pé Alágbe kì í kú lọ́yọ̀ọ́. Alágbe kì í kú lọ́yọ̀ọ́. ìdí ni wípé ìran Yorùbá lómi àánú lójú. ìran Yorùbá máa ṣàánú èèyàn, wọn kì í fẹ́ kí ibi ó pààyàn kú. Alágbe kì í kú lọ́yọ̀ọ́. irúfẹ́ èèyàn wo la máa ń pa òwe yìí fún? a máa pa fẹ́ni tí bá ń tọrọ nǹkan lọ́dọ̀ èèyàn wípé Alágbe kì í kú lọ́yọ̀ọ́. Alágbe kì í kú lọ́yọ̀ọ́. lánìtàn kan kì í níwò ẹ̀sìn o. lélẹ̀ túmọ̀ sí wípé ẹni ó mọ̀ yí ọmọ tọ̀hún. ògún ọ̀rọ̀ ke àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà, kò sẹ́ni tí ò ní nílò ìrànlọ́wọ́ ẹnìkan. Alágbe kì í kú lọ́yọ̀ọ́. ó wẹ́lẹ́sẹ̀ ọ̀rọ̀ fún ti sáà yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook, Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. bákan náà ẹ subscribe sí YouTube channel mi Òwe Yorùbá TV, Òwe Yorùbá TV. bákan náà Awíkonko TV, Awíkonko TV, Ẹwà Èdè Yorùbá TV, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríkì Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹ́sìn